Èrúwà o ọmọ ogun màṣó ọmọ yàwúyàgàn ọmọ alógun làbùdó ni wọ́n ń para Èrúwà o. ọkọ mi ará Èrúwà o ọmọ ogun màṣó ọmọ yàwúyàgàn ọmọ alógun làbùdó ni wọ́n ń para Èrúwà o. ọmọ ajẹ́pẹ́ ayé ọmọ àtẹ́pẹ́ ilẹ̀ l'Èrúwà o tó bá dalẹ̀ mo ń bọ̀ wá takọ fi ń bá bó lọ. ọkọ mi ará Èrúwà o ọmọ ogun màṣó ọmọ yàwúyàgàn ọmọ alógun làbùdó ni wọ́n ń para Èrúwà o. Èrúwà là ń lọ. Èrúwà. Ọya l'Èrúwà. ilé bàbá yín là ń bọ̀. ọkọ mi ará Èrúwà ọmọ pami pẹlẹbẹ nkúran gbọdán ará Ògúnmọ̀ṣó ọmọ yàwúyàgàn ogun lè jákèlé bí ọmọ Basọ̀run Ọ̀yọ́ ilé ọmọ àjẹpẹ́ ayé ọmọ àjẹpẹ́ ilẹ̀ ọmọ gbàgèlè àṣà ń gbàgèlè àṣà bọ́bá dalẹ̀ ń bọ̀ wá takọ̀ fi bábo lọ ọmọ alógun làbùdó ọmọ afẹ́ arúgbó tewútewú ọmọ afagùdàgbà arúgbó rinú ògbẹ́rẹ́ ìfẹ́ ọmọ afẹ́ mọ lóko bí ehoro ọmọ adómọ bí ẹni lu bẹ̀m̀bẹ́ ọmọ adómọ bí èkúté ilé gbogbo ìlú tí ẹlẹ́nlẹ́ ń lù orin lọ́mọ arúgbó lè dó ń fi gbogbo ẹ̀ kọ ó ní là ń tètè gangan ẹ̀rù bàbá mo ṣubú tọkọ̀ rúru mo lè kó pọ̀rọ̀ ni mo fi bá bẹ́ dúdú nídọ̀ ewúrẹ́ bọ̀lọ̀jọ̀ nídọ̀ àgùntàn kàláǹkì ní adúkálà nídọ̀ adìẹ ó ń la kí ọkọ mi ará Èrúwà àwọn lọ́mọ oko lọ́pọ̀ obìnrin ń yọ̀ sí nú ọ̀pá bí màṣókò dóko ọ̀pá bí màṣókò dára ọ̀pá bí màṣókò dọ́kọ̀ nbí káwẹ̀wẹ̀ àsìkò níbi kágbàtìró fẹ́rẹ́fẹ́ irun akómọ wọn lábẹ́ títí ọmọ erin lẹ́kọ́ aya ìsílẹ̀kùn òbò ọmọ ògbúgúdù gbadada ike ni yóò sọkọ màṣó ọ̀dàlẹ̀ ni yóò sọkọ màjà bọ́bá ṣèèṣì gbá wọn lọ́rùn ẹsẹ̀ mọ́ ará Ògúnmọ̀ṣó wọn a máa rúnjú wọn a máa rúnnu mo gbọ́n mo já wọn mo dàgbà mo mọ̀nà ibẹ̀ mo mọ bíi tí kìíní àná dùn mọ́ ọ̀tọ̀ sálà lágbẹ̀dẹ àná ọmọ adúlójú adúlẹ́nu abàgbẹ̀ ìsàlẹ̀ wórìwórì àwọn lọ́mọ ìgbàgbé sí ẹsẹ̀ kò níwo ìgbàgbé sàgùntàn kò léyìn òkè ìgbàgbé sọ̀rọ̀ agogo kò léwé ìgbàgbé sí pẹ́pẹ́yẹ kò lásẹ̀ ìgbàgbé sàfòmọ́ kò fi bò mọ́lẹ̀ ìgbàgbé salágbẹ̀dẹ kò bọ́lé arọ́ ẹ̀yin lọ́mọ èjì wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò jẹ́ kí iná ọjà ó dò yìí àtẹ̀jẹ́ àti tòtò kò jẹ́ kí iná ọjà ó dò ó kan làárọ̀ bí olúmọkẹ́ sàgàdà ní tọ̀gbẹ́ àwọn èrè ọjọ́ tọ̀bẹ̀ èrè bá dèjì wọn á dò wọ́n gógó ayéròfẹ́ ọkọ̀ mi ará Ògúnmọ̀ṣó ará Èrúwà ọmọ yàwúyàkẹ́ ọmọ abọ́ kẹ́mi títí wọ́n dẹ́gbẹ̀rin ọkọ̀ bọ́ọ̀ kẹ́mi rárá wọ́n dẹ́gbẹ̀fà ọmọ ti kíkẹ́ta ìkẹ́ wọ́n dẹ́gbẹ̀rindínlógún ìgbà ojú ń lé wọn kò tó Mọ̀ṣó ìgbà ọ̀dẹ̀dẹ̀ wọn ò gbá mẹ́jà ìgbà tí owó wà lógun mo ní wọ́n fẹ́ Mọ̀ṣó mo fẹ́ Mọ̀ṣó tán àjọ ń jẹ àjọ mọ́lẹ̀ ìgbà tó wò sí lọ́wọ́ mọ́ láyéròfẹ́ bá di gbàdàgbọ̀n lọ́ba sá lọ lọ́kọ̀ mi bá dayẹ lòmíràn ìyẹn tí ọ̀gbọ́n nú gbọ́n lẹ́yìn wọn ò lè sọkọ Mọ̀ṣó ọjọ́ tí Mọ̀ṣó ọba kọkọ ẹ̀ sílẹ̀ òwe mẹ́ta lára Èrúwà pa fọ́kọ Mọ̀ṣó anígi tó bá gbèrè dúró lérin fi ara tì nínú ogbó ìkejì Mọ̀ṣó alóníṣègùn ló lè sọkọ àbíkú ìkẹta Mọ̀ṣó aní ènìyàn tí ọba gbọ́n sásá kò yẹ Mọ̀ṣó lọ́kọ nínú òwe mẹ́ta yìí ọlọ́gbọ́n àmọ́ méjì ọ̀mọ̀ràn sì mọ̀ kan ṣoṣo aṣíwèrè ò ní rí kankan mọ̀ níbẹ̀ iyì kan ayéròfẹ́ lòkùsù ẹ̀bá Ọ̀yọ́ àwọn lọ́mọ adẹ̀rín ò lè pẹ́já àwọn lọ́mọ àfiwọ̀ kò lè péjọ wọ́n ń lọ náà mọ̀ ń bọ̀ wá lọ́mọ ayéròfẹ́ fi bọ́kọ̀ sá lọ ìgbà tí ọkọ mi bá fẹ́ dayẹ lòmíràn ọmọ ayéròfẹ́ àfilé ìyá ìtàn ọkọ jẹ ọmọ ṣèṣìrìn ògún
ṣe mọ́ làbúrò ẹ̀jẹ̀ ọmọ màálù tó su sóbò ló bòbò jẹ́ ọmọ ewúrẹ́ tó su sóbò ló tó bò sí ayéròfẹ́ lókítọ̀ mẹ́mu ọkọ̀ mi lókítọ̀ mògòrò àṣẹ̀ṣẹ̀ sóge ọkọ̀ mi bí ẹni tí ò ní gbó mọ́ bọ́ dàgbà tó olóògbó bọ́ pẹ́ títí ojú àmọ́ òun yọ ará Ògbómọ̀ṣọ́ ọkọ̀ mi ará Ìrúwà Elérúwà ọmọ yahoo yakin oríkì ẹ̀yin ará Ìrúwà nìyí o bẹ́ẹ̀ bá ń gbọ́ kórè yín ọmọ owó ni ẹni tá báǹkì tí ọ̀bá náwó mi ọba ń bú baba ńlá baba rẹ̀ rìn ní òkè bọ́nu Àkàndá mo tún ṣèyí náà mo dúró láìkí péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹ subscribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ àbẹ́ mọ oríkì orílẹ̀ yín jẹlẹ̀jẹlẹ̀ ẹ sì fẹ́ kí Àkàndá ọba ń gbé jáde ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun àjùwà ṣe o.